Olúwa ẹ káàárọ̀ ẹ káàsán ẹ kálẹ́ níbikíbi tẹ́ bá ti wọ ẹ̀sìn tí bá ti yọ báyìí mo fẹ́ wá gbé yín pẹ̀lú fíìmù tẹ́ máa lọ wò. Ṣé tí rí ìyàwó àṣírí ẹ̀yìn sí rí ìyàwó àṣírí ẹ lọ sórí YouTube kẹ́ sáré lọ kẹ́ lọ wo ìyàwó àṣírí ẹ wò ó. Yínká Quadri wà nínú fíìmù yìí, Fathia Williams ó wà nínú fíìmù yìí, Alhaja Mercy Aigbe ó wà nínú fíìmù yìí, Seriat ó wà nínú fíìmù àtàwọn èèyàn báyẹn ló wà nínú fíìmù yìí. Ẹ jẹ́ sọ̀kọ́ tó ṣẹlẹ̀ wá pẹ́ lọ fíìmù ṣe rí Fathia Balógun òun àti Yínká Quadri àwọn méjì jọkọ àti ìyàwó òun bímọ méjì òun bí Mercy Aigbe àti one other guy. Yínká Quadri jẹ́ ti kọ́kọ́ ní first wife yẹn òun ló bí Seriat ṣé you understand but first wife yẹn ọmọ tó bí Fathia Balógun òun ṣáájú bímọ cause first wife yẹn òun ojú Ọlọ́run ọ̀hún gbà bó ṣe máa sọ pé orí ọmọ ló ń pọ ọmọ wáyé ọwọ́ afẹ́ Fathia Olympia tó ń bá bímọ ọ̀nà máa ṣe fún first wife náà láti fi bímọ pàṣẹ Fathia bímọ alákọ̀ọ́kọ́ kò pẹ́ náà yẹn náà wá bí ọmọ tí orí pọ̀ ọmọ wáyé rọ́ṣẹ́ máa ń sọ ọ̀nà ó ṣàlọ́ bá yẹn bọ̀ Fathia òun bá wúmà yẹn ṣorogún àṣà wúmà yẹn ò ṣáṣà àárín wúmà yẹn nínú fíìmù bọ̀kọ́ tó fi hàn ní pé wúmà yẹn ti kú ó fọmọ lọ which is Seriat òun ló fi sílẹ̀ bọ̀ Fathia àti Mercy wọn ò láìkí Seriat rárá bọ̀bọ́ ọkùnrin tó bí tó jẹ́ pé àbúrò Mercy Aigbe òun ti ẹ̀ṣẹ̀ láìpẹ́ Seriat bó ṣe jẹ́ pé rògbòdìyàn padà ṣẹlẹ̀ nípa inú fíìmù àṣírípadà tí òun láìpẹ́ Seriat ní ti ẹ̀rọ méjì wọ́n jọ click dada bòun àti Mercy wọn ò bá rárá Mercy wọn ní boyfriend tẹ́ pé òun wá kówó fọkùnrin tiẹ̀ ní ọkùnrin máa ń gbà ní òun ní lọ́kìntì bọ̀ Seriat ní tiẹ̀ òun ní orí tó gbé onílórí lòún gbé nǹkan dáadáa máa ṣẹlẹ̀ sí òun iṣẹ́ tó rí gan láàrin oṣù mélòó wọn pò wọ́n tiẹ̀ ó jẹ́ bí ọmọ dáadáa get buying ó wá dàbí pé Yínká Quadri ó wá nífẹ̀ẹ́ Seriat ju àwọn ọmọ tó kù lọ bẹ́ẹ̀ sọ pé òun jẹ́ ọmọ tó ṣe dáadáa báyẹn ó mú òbí ẹ̀ proud torí pé ìyẹn ò sí láyé so wọ́n ṣàjọ fa ìjà fún ó ṣàrà mọ́tò fún ó ṣàlọ báyìí wọ́n ṣà ń bí fún Seriat náà ní boyfriend náà tiẹ̀ ní ibi iṣẹ́ tí Mercy ṣe lẹ́yìn lọ́ba boyfriend rẹ̀ ṣé wọ́n tó fẹ́ fẹ́ yìí olóṣù ni aṣẹ́wó ni oògùn ló ṣe oògùn tí wọ́n mi ẹ̀ ṣe títí tí wọ́n fi kú wọ́n ti gbélé lọ́wọ́ kíní kan àwọn èyí tí wọ́n tó fẹ́ fẹ́ pé òun kí ẹ̀ ń pa ẹni kíní kan ìgbà tó yé Mercy fi lọ bá out of pain ló fi lọ bá bọ̀bọ̀ ẹ̀gbẹ́sàn pé wọ́n á ti bọ̀bọ̀ tí wọ́n ti jọ break up ó kà pẹ̀lú obìnrin lórí bẹ́ẹ̀dì nínú ilé so ó wà jealous ìgbà tó rọ́pọ̀ pé ó tún sọ pé guy you are handsome or you are cute ọba ní ṣàlọ́ sọ pé kó ṣàlọ́ da relationship wọn rí bọ̀bọ̀ yẹn ṣàlọ́ da ní ẹ̀gbọ́n dáadáa o èèyàn ṣàlọ́ ó ṣàṣẹ́pẹ̀ kú Seriat pé wọ́n ṣẹ̀pẹ̀ èèyàn kan ṣàkóso náà pé àwọn káwọn jọ ṣe business meeting ní òtẹ́ wọ́n ṣàlọ́ sí òtẹ́ tí bọ̀bọ̀ yẹn kò ṣe wọ́n lóyún táṣe ṣe tún wọ́n pé bọ̀bọ̀ yẹn ṣàgbẹ́pẹ̀ pẹ̀lú Seriat pé irú nǹkan kan báyìí pé àtọ́tọ́tọ́ nǹkan tí ẹ̀gbọ́n ẹ̀ sọ tòótọ́ ló ṣẹlẹ̀ kọ́kọ́ oríṣiríṣi ṣàṣẹlẹ̀ nítorí ìṣọwárí nínú dìyẹ́ǹdì pé bọ̀bọ̀ ọkùnrin àbúrò Mercy tó ń pè àwọn méjì wọn jọ close ní ilé àṣé òun ló lọ wọn bí ayákìlá pé kọ́ pa Seriat ẹ wo most times ẹni tó súnmọ́ èèyàn gbogbo ló ṣèyàn níbi o kò ṣe ẹni tó jí ẹni tó wọ́ èèyàn délédélé òun ló ṣèyàn níbi àṣírí ló bá tú ọlọ́pàá ṣàwádìí pé àkọ́wá mú àbúrò Mercy Aigbe pé àfà wáìtì òun máa ṣe nǹkan báyìí pé wáìtì òun fẹ́ pa ẹ̀gbọ́n ẹlẹ́ṣọ̀ wọn jẹ́ ń pín yẹn dádì òun wọ́n rí 80% ogún fún Seriat wọ́n fáwọn 20% kankan báyẹn tí beef ṣe wọlé wọn ṣàwọn jẹ́ lọ sí pé dádì àwọn wọn nífẹ̀ẹ́ Seriat ju àwọn lọ létà ní Yínká Quadri wá fi gbọ́ wá gbọ́ ọdún fi hàn pé ẹ wo ogún tẹ̀sán yìí gan ìyá Seriat wọn ló ní gbogbo ogún ọmọ olówó ni ìyá Seriat ogún tó jẹ lọ́wọ́ àwọn òbí ẹ̀ òun ló rí ilẹ̀ pé tó ní pé ní ìfẹ́ ọkọ ẹ̀ Yínká Quadri ló ṣe yí ilẹ̀ fún ó dẹ̀ pé sísẹ́ pé ìyá ààyè òun ló ní ogún kóun dẹ̀ fún ọmọ ní 80% òun dẹ̀ fún ní 20% ṣé òun tún jayé òpá ní kí ẹ̀rọ oríṣiríṣi ṣàṣẹ wọ́n bú Fathia bí Fathia náà rí ti Seriat bí ó máa ń wíṣẹ́ bí kókù ọlọ́pàá ṣe gbé àbúrò Mercy Aigbe lọ ni ẹ lọ sí YouTube kẹ́ lọ wo fíìmù yìí sẹ́ẹ̀ oríṣiríṣi ló ṣẹlẹ̀ nínú fíìmù kẹlẹ́wọ́ ìyàwó àṣírí tó bá dẹ̀ ṣe jẹ́ òun olólùfẹ́ mi ẹ padà wá sínú comment section kó wá sọ fún mi nǹkan tẹ́yìn ló nípa fíìmù because ó yẹ kí fíìmù yẹn ní part 2 tó bá ṣe jẹ́ ìlú olólùfẹ́ máa tún wá gbé nígbà lórí fíìmù tẹnu wa lọ́wọ́ mi àti àjọra mi ó dàgbọ̀.